Ẹgbẹ́ ADC nìkan ló ní àfojúsùn òṣèlú Awólọ́wọ̀ Àtíkù. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Alhaji Atiku Abubakar, alága ti African Democratic Congress David Mark àti akọ̀wé àgbà ẹgbẹ́ náà Rauf Arẹ́gbẹ́ṣọlá ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olùdìbò nípínlẹ̀ Ọ̀ṣun láti ṣe àtìlẹ́yìn fún olùdíje ẹgbẹ́ wọn ìyẹn Dókítà Najim Salam nínú ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta tí ṣe ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí, nígbà tí Àtíkù sọ pé àwọn ènìyàn tó dára jùlọ ní Nàìjíríà wà nínú ADC. Arẹ́gbẹ́ṣọlá sọ pé ẹgbẹ́ náà yóò tún ogún rere àti ètò tí olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe tí olùdíje ẹgbẹ́ náà bá jáwé olúborí nínú ìdìbò ọjọ́ Sátidé. Àwọn olórí ẹgbẹ́ òṣèlú ADC náà sọ̀rọ̀ yìí lásìkò àṣekágbá ìpolongo ẹgbẹ́ náà tó wáyé ní Nelson Mandela Freedom Park nílùú Òṣogbo. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí Independent National Electoral Commission (INEC) ti kéde ọjọ́ 15 oṣù kẹjọ fún ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà tó wà ní ìṣèjọba Adémọ́lá Adélékè ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord, Salam ń díje lábẹ́ ẹgbẹ́ ADC, nígbà tí Bọ́lá Oyèbámíjí ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) pẹ̀lú àwọn olùdíje mìíràn. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpolongo náà, Àtíkù rántí ìbáṣepọ̀ òṣèlú tó ní pẹ̀lú àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìgbà pípẹ́. Ó sì sọ pé àwọn ènìyàn Ọ̀ṣun máa ń ṣe àtìlẹ́yìn fóun. Àtíkù fi ìgbàgbọ́ rẹ̀ hàn pé ọ̀pọ̀ àwọn ènìyàn ti túyáyá jáde. Ó jẹ́ àmì fún ẹgbẹ́ ADC pé wọn yóò borí nínú ìdìbò ọjọ́ Sátidé. Nígbà tó ń sọ̀rọ̀, Mark rọ àwọn olùdìbò láti jáde lọ́jọ́ Sátidé láti dìbò àti láti dáàbò bo ìbò wọn. Ó sì kìlọ̀ fún ẹni tó bá fẹ́ ṣe mọ̀gòmọ́gò nínú ìdìbò pé kò ní dúró wò tán. Ó ní nígbà tó bá búra fún Najim Salam gẹ́gẹ́ bí gómìnà ní oṣù kọkànlá, a tún máa wà níbí láti bá yín rìn lọ sí ilé ìjọba. Nínú ọ̀rọ̀ rẹ̀, Arẹ́gbẹ́ṣọlá sọ pé ADC ní ẹgbẹ́ òṣèlú tó dúró lórí àwọn ìlànà Awólọ́wọ̀, pàápàá ní àwọn ẹ̀ka bíi ètò ẹ̀kọ́, ọ̀gbìn, òsì àti ìrónilágbára fún àwọn ènìyàn. Ó tún tako àwọn ìròyìn tí wọ́n sọ pé ADC ń gbèrò láti ṣe àdéhùn pẹ̀lú ẹgbẹ́ òṣèlú mìíràn kí ìdìbò tó wáyé. Arẹ́gbẹ́ṣọlá, ẹni tó jẹ́ gómìnà Ọ̀ṣun tẹ́lẹ̀ rí, sọ pé ìjọba gbọ́dọ̀ jẹ́ nípa ṣíṣe fún àwọn ènìyàn, fífún wọn ní àǹfààní àti mímú ìgbàgbọ́ padà nínú olórí ìjọba. Nígbà tó ń rántí àwọn ètò tí ìjọba rẹ̀ ṣe láàrin ọdún 2010 sí ọdún 2018, Arẹ́gbẹ́ṣọlá sọ pé àwọn ètò náà làwọn ṣe láti gbé ọ̀rọ̀ àwọn èèyàn síwájú. Ó sì ní olùdíje ADC fún ipò gómìnà yóò mú àwọn ètò náà padà tí wọ́n bá ti dìbò fún ní ọjọ́ Sátidé. Gẹ́gẹ́ bí Arẹ́gbẹ́ṣọlá ṣe sọ, àwọn ètò bíi O-Ambulance, O-Yes, O-Meal, O-Rip àti àwọn mìíràn yóò padà wá lábẹ́ ìjọba Ìwàlóye. Ó tẹnumọ́ pé ìjọba rere gbọ́dọ̀ jẹ́ ohun tó ń tẹ̀síwájú àti pé kò yẹ kí á dá àwọn ètò tó ń ṣe àǹfààní dúró nítorí ìyàtọ̀ òṣèlú.